subhanallah Al-Waraky Olopa méje sorry mẹ́ta ẹ jẹ́ ká jọ wo fídíò tó wà lókè. Ologbo mẹ́ta abọ́lọ́pàá mẹ́ta ló ń gbé ẹni etí ń dùn ẹni mú filẹ̀ bá dé filẹ̀ fún kó wá lọ jẹ ráìsì inú aboru wọn bẹ ṣe ráìsì kí ló dé yé sáwọn ìbọn ìwádìí ẹ̀kọ́ àwọn yẹn bínú ẹ̀kọ́ nígbà dé filẹ̀ ilé ẹ̀kọ́ lẹ́yìn tó spy lẹ́yìn yẹn ni. Àbáyọ ṣe mo bí ẹlẹ́kọ̀ọ́ mo ní ìyàwó ẹ̀ ń kọ́ ó ní ojúsá lọ ó ti fẹ́ mi kílógún ẹ̀ lọ́la yẹn ń jẹ ni àbí rọ̀fíà. ẹ ti rí fídíò yẹn àbí kí ànábì Ọlọ́run kó mọ kúnlẹ̀ bẹ ọmọ ènìyàn lásán kí ànábì Ọlọ́run kó mọ wá yíra rẹ̀ kó mọ bẹ èèyàn pé dọ́kun subhanallah àbí Al-Waraky náà kọ́ ni sí bóun ní máa ń sábà ṣe meeting pẹ̀lú Ọlọ́run òun ní máa ń jẹun náà máa ń ṣe dining like wọ́n jọ máa wà ní dining pẹ̀lú Ọlọ́run àti àwọn ànábì Muhammad àti sallallahu alayhi wa sallam àwọn sàábì wọ́n jọ máa ń ṣe meeting wọ́n jọ máa ń jẹun wọ́n jọ máa ń ó tẹ̀ sọ́ débi wípé ó ní 2026 yìí tí o bá ṣàdúà tó o bá ti dárúkọ òun Al-Waraky Olopa mẹ́ta àdúrà rẹ̀ ò lè gbà. èèyàn lásán òun ló wá capture ìwọ tó jẹ́ ànábì na fuck up now fuck up ní subhanallah. Wallahi I've said this 10 times without number. mọ̀rú content tó máa ṣe ẹ mọ̀rú àwọn tẹ́ mọ̀ bẹ́ẹ̀ sí because you want to trend. o fẹ́ trend you want to do whatever it takes for you to trend now o lọ bẹ́ sí ẹni tó jẹ́ pé o bẹ́ sí wọn bẹ́ sí wọn náà padà kìí ṣe pé King Dr. Saheed Osupa ni ó bẹ́ sí ọ àwọn tó wà ní gbòòrò tán nífẹ̀ẹ́ wọn àwọn ló bẹ́ sí ọ àwọn ló kọ́kọ́ bẹ́ sí ọ kó tó di pé wọ́n gan wá lọ sọ mẹ́tì ara rẹ̀ because o ò ní choice mọ́. mọ̀rú content tó fẹ́ máa ṣe ìwọ tó bá fẹ́ ṣe content àbó ti ń ṣe kí content rẹ mọ kọ́yàn lẹ́kọ̀ọ́ kó sì bí ó máa pààyàn lẹ́rìn kó tún wá kọ́yàn lẹ́kọ̀ọ́ that's the best way to do it. torí bẹ́ẹ̀ ẹ dákun ẹ já ṣe pẹ̀lẹ́ and that's number 1. Number 2 ni wípé ṣe bí Al-Waraky Olopa mẹ́ta ó ti bẹ̀bẹ̀ Al-Waraky ti ṣe fídíò mélòó kan tó ti bẹ̀bẹ̀ tó ti bẹ ayé ó ti bẹ gbogbo ẹ̀yin èèyàn kí ló tún wá dé tẹ́ tó ń ṣe léyìí it does not make any sense. ẹ filẹ̀ ńgbà tó ti bẹ̀bẹ̀ yẹn ọmọdé ò lè mẹ̀kọ́ jẹ kó mọ̀ ra lọ́wọ́ ó ra lọ́wọ́ ó sì ti padà bẹ̀bẹ̀ pé òkè ẹ mọ̀ bínú báyìí báyìí ó sì ti yẹ kó tán síbẹ̀ torí bẹ́ẹ̀ dákun ẹ bá wa tú Al-Waraky ẹ bá wa túlẹ̀ social media yẹn ti ń bọ́rìn bákan please ẹ bá wa túlẹ̀ dákun Ọlọ́run aṣáánu ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run ní jẹ́ kí ká lọ bẹ́ sí ẹni tí ó kó yà jẹ wá.